Africa Content TV. Ẹgbẹ́ tí o ní òkè ń dàgbà, àṣẹjá ló máa ta, ló máa ta, ló máa ta bá ṣe. Àmọ́ ní òkè ń dàgbà, àṣẹjá ló máa ta. Ìpàṣẹ fúnra yé mi, ó máa lọ sí ibi kíbi. Lọ́kàn lẹ́dẹ̀gbọ̀ mi, ayé àti ọlọ́dọ̀ lẹ́sìn sí fún mi. Ilé ẹ̀kọ́ rẹ̀ àwọn ọ̀tá yóò. Ilé ẹ̀kọ́ rẹ̀ àwọn ẹ má fi nù wọn àjẹ ẹ má fi rẹ wọn àmú ẹ má fi nù ẹ má fi nù wọn àjẹ ẹ má fi rẹ wọn àmú gbogbo là ń jẹ là ń mú làmú là ń jẹ là ń jẹ là ń mú làmú là ń jẹ kí ló ń jẹ pàṣẹ là ń jẹ nínú. Bobby Monday Nigeria Bobby Tuesday Àṣẹ̀kùrẹ̀ lágbára lọ. Àrùgbà lọ́jọ́ Wednesday àgbàrá ní síta lọ́bọ̀rẹ̀. Àbí ṣàṣẹ́kì lọ́jọ́ Jímọ̀ àwọn ọ̀ṣẹ̀ lọ́jọ́ Sátọ̀dẹ̀. Bobby Sunday ta lọ sí ní lókùnrin. Ẹgbọ́ appreciation. Appreciation and success. We want number December 20. That's the machine Ojibora. Ẹ̀yọ̀kan máa jáde ní 26 of December here tonight. Èkejì lórí January ìkúnlẹ̀ làwọn àtàwọn ògbó tó jáde. Ẹ̀kọ́ náà mi wà ní Nàìjíríà. Kò fa ayé lẹ́ẹ̀mú ló bá dé. Kárí ní spéèjì lọ́wọ́ ọ̀kan náà. Ìwọ́n jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Èèyàn lè ṣe rẹ́kọ̀dù mẹ́ta. Lẹ́ẹ̀kan náà, ó rí ní sí ẹ̀ pápọ̀. Ìjọba náà, that was there. Yáì, gbogbo alárí bó ṣe ń Nàìjíríà. Ẹ̀kọ́nọ́mì ìlú Akúnlé àbájá àbọ̀fà ilẹ̀. Kárí ní sí méjèèjì lọ́jọ́ kan náà lágbàá àlàbí ojú wa. Òun àti aṣọ bẹ́ẹ̀ appreciation lọ́jọ́ kan máa jáde 26 of December ìyẹn ìfúnná ẹ̀kọ́ ìdílọ́wọ̀ success ẹlẹ́ẹ̀kejì ìyẹn bíi bíbí lọ́jọ́ àmọ́rí àlàbí ojú wa lábá sí.